Nílé lóko lájò lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Mufty. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Mufty. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Mufty TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Mufty TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Gbogbo tí ń jẹ́ duhat tó o bá fẹ́ pèpè sódò ọ̀nà Ọlọ́run o gbọ́dọ̀ jẹ́ rọ́jù ló ń musakọ̀ tó o bá pèpè tó o bá jẹ́ dáyé o gbọ́dọ̀ jẹ́ ni tó dájú. rọ́jù ló ń musakọ̀ fún wáyé. àná. تغيير منهج الدعوة من حالتها بالأمس. تغيير الدعوة من حالتها بالأمس. àtòní bí sẹ́ńbọ̀ láti rí àwọn ànábì Ọlọ́run ọba kó tó dára ná Muhammad sallallahu alayhi wa sallam. ونستشهد بيانا على هذا ببعض آيات قرآنية. وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين وجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون قالوا أنت فعلت هذا بآلهتنا يا إبراهيم قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون فرجعوا إلى أنفسهم وقالوا إنكم أنتم الظالمون ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم ولم تعبدون Muhammad Saidi mọ̀fẹ́lò gbogbo tí wọ́n fà látòkè délẹ̀ ń anabi Ibrahim aleyhi salatu wa salam òun ní bá wọn pò gbogbo tí wọ́n ń ṣe òun dáwà ni bó ṣe wọ́ ọ lọ tọwọ́ bọ̀ dáwà ni ìmọ̀fẹ́lò ń bẹ̀ níbi tọ́sọ̀kalẹ̀ sí nígbà tó ọ ní wàlímà tàbùdùn. أفل لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون. àwọn tí Ibrahim bá sọ̀rọ̀ yìí àwọn ń kú ẹ̀ ní àwọn bàbá ẹ̀ ní àwọn òbí ẹ̀ ní ń bá wọn wọ àwọn náà ń bá wọ nígbà tó wá dójẹ́ tó ká la ó ní ó fi lákòó أفل لكم ó ní sí ọyìn ẹ̀yìn yẹn yẹ yìí. ولما تعبدون من دون kẹ́ máa fi الله nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́hun أفلا تعقلون. sẹ́ni yóò pé ni bí pèpè ti jẹ́ ní mádínù
bí wọ́n ṣe ń pè bọ́ọ̀nù ọwọ́ akọ hádìrú rẹ̀ nígbà tá ànábì wá dé òun rí ojú dúdú nu ojú àìdájú ni wọ́n fi pè ká bá fẹ́ pè yẹn sọ́jọ́ ọlọ́run ká bu ká yẹ̀yẹ́ ká mú ní líle ńgbà ọ̀gá wa dé olú akọ̀dọ̀ rọ̀ bùkà alla ta'budu illa iyyah wal walidayni ihsanan ìdáka. ولا تقل لهما أف ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ìgbà tọ́lá júdé èyí tí àná Ibrahim sọ pé wọ́n fi lọ́kùn sí ọ yìí. wàlímà dábùdù min dunillahi afala ta'qilun. sí ọyìn àti tẹ́ǹsì afala ta'qilun sẹ́ni yóò pè ní ijó ojú dúdú nìyẹn. ìgbà tọ́lá júdé lọ́dà ní Muhammadu kọ́dára búkà látàbí ìlàyà ẹ̀sìn ọlọ́run ọba ní ẹ̀sìn. wabil walidayni ihsana. ẹ̀sìn dáadáa sáwọn òbí yín méjèèjì. imma yablughanna indaka al-kibara ahaduhuma aw kilahuma. ọ̀kan lọ́ọ̀kù kan ni àbí wọ́n pẹ́ sí yín lọ́wọ́. àdókùn láwùmá òfin. pé èyí tó sọ nkú díẹ̀ káàtó èyí tí Ibrahim sọ nkú díẹ̀ káàtó kì í sọ́dà ju ń bẹ́ hádìrú lónìí. látẹkùn láwùmá òfin. new dimension new system ti dé látẹkùn láwùmá òfin. ọlápẹ̀lẹ́ ẹ gbọ́dọ̀ máa sọ sí ọ ságbàlagbà má ẹ má sọ sí ọ sáwọn òbí yín má ẹ má sọ sí ọ sẹ́ni ojú yín lọ má ẹ má sọ sí ọ sẹ́ni tí ó tó yín lọ má òfin làkún. látẹkùn láwùmá òfin wàlá tẹ̀lé àríwá wọ́kùn láwùmá ọ̀rọ̀ kẹrìmà. nígbà tí Ibrahim ṣiṣẹ́ kẹsọ́là jò ń jágbe mọ́ wọn ni. ó fẹ́ làkún. wọ́n fi lẹ̀kún látẹni àwọn ọmọ ẹ̀ gbọ́dọ̀ jágbe wọn má bẹ́ẹ̀ bá fẹ́ pèpè má jágbe má yàn má tẹ́ bá fẹ́ bá tóbi sọ̀rọ̀ má jágbe wọn má bọ́ bá fẹ́ sọ̀rọ̀ sọ́mọ yìí ọmọ ọ̀dọ̀ rẹ má jágbe má àbúrò rẹ má jágbe má ẹ̀gbọ́n rẹ má jágbe má ọ̀rẹ́ rẹ má jágbe má wọn látẹni àríwá wà wọ́n yàrá kọ́ òwúrọ̀ kẹrìmà. àmọ́bìnrin gbọ́dọ̀ tí Ibrahim sọ ipe afanata kìlúnà nítorí wí tí Ibrahim wí nu inú pèpè tiẹ̀ nígbà tójú èlà inú pèpè tiẹ̀ ìgbà tí ní èdàgbà inú pèpè tiẹ̀ ìgbà tójú dúdú ọní afanata kìlúnà sẹ́ni yóò pè ní ànábìnrin kò tó ọwọ́ ẹkú láwọn kọ́ òwúrọ̀ kẹrìmà. ọlọ́ni tó máa sọ fún wa ní wípé àdúrà ni ó ṣe fún wọn. kúrò bíi àmúhùnmá. àgbàgbọ́dọ̀ ń bá ń kẹ́ yá mi bá ń kẹ́ bàbá mi ẹni tẹ́gbẹ́ bàbá rẹ máa ṣàdúrà fún ni ẹni tẹ́gbẹ́ ìyá rẹ máa ṣàdúrà fún ni kó lè rọ bí. àmúhùnmá bàbá bàyà mi wàrà yìí máa ní sọ́gẹ́. ọlọ́run bá ń kẹ́ wọn ju bí wọ́n ṣe kẹ́ mi ọlọ́run kẹ́ wọn ju bí wọ́n ṣe kẹ́ mi nígbà kékeré mi lọ tó bá ró lóore rẹ tó kí wọn gbà kékeré rẹ tó ṣàánú rẹ tó sójoojo rẹ tó gbé ọ sẹ́sẹ̀ kọ ọmọra rẹ wá kó rọ́bì. ìràbọ̀ nínú yá ìsìlámù nu kó lè rọ́bì. ìràbọ̀ kàmá bàyà ní sọ́gẹ́. ọ̀yá Islam ọ̀làjú tí Islam gbé wá fún wa nìyẹn má pèpè bí ẹni tójú ẹ dúdú má ìyóò ti kó ńlẹ̀ ó ti kọjá láyé nínú bẹ́ẹ̀ lọ́nà bí. Musa alẹ́ ìsàdáàbò wa sàdáàbò kí ni Musa nínú àwọn ọ̀làjú tí ò wá àwọn ọ̀làjú máa ń wá máa ń wá páàsì ni èyí tó jẹ́ páàsì
àtẹ̀yẹ́kọ̀pọ̀ rẹ́ǹtì àwọn àlọ́sọ́dọ̀ Musa kí ni pàṣẹ Musa kí ni ájú Musa máàlì Musa kí ni ájú rẹ̀ ìjọsọ̀rọ̀ ọ̀nà Musa sẹ́ tó ti lọ́sọ̀rọ̀ ìjàmánà àwọn ìjàmánà ní máwọn ìyá sì lẹ́rú. sọ wọn dẹrú ni lọ́ba mi rẹ́síkìwù wọn ọlọ́run wá sọ ní alukur'an. ìsìnàdá Musa ní tìlíkọ́ máa sọ́ọ̀lì mí nàkọ́ máa fi rí àwọn náà. Musa ọlọ́run ní Musa máa ń so. àní tìlíkọ́ máa sọ́ọ̀lì mí. àwọn àjọ alábòsí yìí lọ bá mi alikọ́mi sọ̀lì mí lọ bá mi bá àwọn àjọ alábòsí. kò máa fi rí àwọn náà láyé tẹ̀kú. Musa lọ́ba mi bá wọn àjọ alábòsí ni. àbí kò má sọ ní mi rẹ̀. ẹ̀fìrọ́nà àtàwọn àjọ rẹ̀ lọ́ba mi bá wọn. ọmọ fìrìhónà aláyẹ tẹ̀kú. lọ́wọ́ bá wọn sọ ìjọ fìrìhónà pé aláyẹ tẹ̀kú náà kò ní dàgá ẹbẹ̀rù ọlọ́run ọba. ọlọ́rọ̀ bí ní akáàbò ayúkà síbú ni. Musa ni wọ́n lọ́hùn ẹ̀rù ń bà mí. nítorí kí ni wọ́n má pè mí nírọ́ ibi mo ti gbé rí ni tí mo ti lò rí ni. wọ̀nyẹ̀dí kù sọ́bìrì wọlá ẹ̀ ń tẹ́lí kù lìsáni. Musa náà kàn mí fún pínpín ìwọ ọlọ́run ọba kókó sì ń bẹ lórí àwọn mi. wàhálì sílí ìlà àrùn. wọ́n ní àkọ́bà Haruna lọ́sọ́dọ̀ wọn. wàlà ọmọ aláyà zàmbú. ó ní túmọ̀ wọ́n ń kẹsẹ̀ sí mi lọ́rùn lọ́dọ̀ wọn. fàákàbò ayẹ kìtùlù. ó lẹ́rù tí ń pa mi bí tó ní lọ yìí ń débẹ̀ kí wọ́n máa wá pa mí. kọ́lá kàlá. ọlọ́ọ̀ni kàlá Musa kàlá àti àbábí ayé àtìlá iná máa kún mùsẹ̀mí wò. ọlọ́ọ̀ni Musa lọ kàlá kò lè rí bẹ́ẹ̀. pàṣẹ àbábí ayé àtìlá. ọlọ́ọ̀ni ìdárúnà ìwà àtàrúnà ní àmọ́ fẹ́ràn ẹ máa lọ dájú kọ wọ́n. iná máa kún mùsẹ̀mí wò. ọlọ́ọ̀ni méjèèjì ẹ̀dá lọ ìǹpọ̀ntẹ́wì ìtẹ̀lé yìí lọ. fàtìyà fìrìhánà. ọlọ́ọ̀ni fàtìyà fìrìhánà. Fakula iná rasulu rabbil alamin. àti Musa àti Haruna abádọ́dọ̀ Fìrìhónà àwọn bá wọlé tó àwọn alára lòjíṣẹ́ Ọlọ́run tó lọ́nà wa bọ̀. àlírí sílímà náà bá ní ìsìnrọ̀ yìí. kìí ṣe tí wọ́n ń sẹ́ nìyẹn tó àwọn ọmọ Ísírẹ́lì ilẹ̀ fún wa ká máa kó wọn lọ. àlírí sílímà náà bá ní ìsìnrọ̀ yìí. kọ́lá alámúrò rọ́bì kábìnà wàlídà. ẹgbẹ́ lọ́dọ̀ Fìrìhónà ní Musa ìwọ olólọ́run ọsẹ́ ìwọ lóde tó àmà sọ fún wa kìí sàwálàdì ọ̀ngbà tó wà ń kékeré ni. wàlàbí sọ́bìnà mi ní òmùrí kàsí ní. yàrá rẹ̀ tó gbé lọ́dọ̀ wa kèétí padà ọdún tó pọ̀ díẹ̀ lọ́dọ̀ wa. wàbá alita fàálẹ́ta kálẹ̀ tí fàálítà wà ń tàbí nálí káfírí. ìjọ ti gbàgbé tó ṣe ni minal kazibina nígbà tó ń bẹ́nu àwọn òkúrẹ́ èèyàn Musa. wà á tàbí nálí káfírí. minal kafirina nínú àwọn gèfèrí aláìmoore gèfèrí ti bẹ̀ ń kúfùrù nímọ̀ ni aláìmoore ni wọ́n fi wọ́n Musa. kọ́lá fàálì tó àìsà wà nàmìnà dọ́ọ̀lì. àwọn ọ̀nàbí ọlọ́run yẹn sì purọ́ ó ní mo ṣe lóòótọ́ má dì rẹ̀ níyàn kò purọ́ má díẹ̀ ó ní mo ṣe ìsàn wà nàmìnà dọ́ọ̀lì. nígbà tí ń bẹnu ẹni tí èrí náà tí èèmọ̀nà ni àárín tó wà láàrin tí mo wà ló mú mi ṣe ẹ̀yin lẹ pòròfóòkì mi. fàfàrárì tùmí kò lámbà kìbùtù kó wà bàlí rọ̀bì òkúma wájà àlàyé mìíràn ìrọ̀lẹ́. mo dání mo ti yẹ gẹ́rẹ́ tí mo fi í sílẹ̀ tí mo dání àjọ ayé mi tí mo dání rẹ̀ rìn. fàwà bàlí rọ̀bì òkúma. ọlọ́run ọba mi ó fún mi ní wíṣídọ́ọ̀mù. wájà àlàyé mìíràn ìrọ̀lẹ́. ọwọ́ àti sọ mi dò jíjẹ́ kí n tó dé padà wá bá yín. wàtílí kàdí ìmọ̀ tó ń tẹ̀mú nù ha àlàyé alẹ́ àbátábá ní Ísírẹ́lì. ọjà nù ọba tí mo lò lọ́dọ̀ yín sí ìhun náà lẹ́mọ̀ á fi ṣèrègùn lémi lérí pé ẹni wọ̀ọ̀kan lérí mi ni. bọ́ọ̀lù àfẹ́rà olùwà bá rọ̀kùnrin àlẹ́ ní. Musa àfẹ́rà Musa ó ní torí tí ọlọ́run fi torí ẹ̀ náà ni wá bọ̀. alẹ́ àbátábá ní Ísírẹ́lì. ó ní tí ẹ bá ti wá ṣe eré fún yàn ọ wá ní kó ọsẹ ọkọ wá sọ ọ dẹrú ni kó má ní òpin ní ọ̀kàkà má láyé bí. kọ́lá
Fíráúnà ni wọ́n Mùsá atótónu rẹ̀ ti pọ̀ jù tánà lọ́wọ́ ọba tó ń júwe náà fún wa. Qala rabbus samawati wal ardi wa ma bainahuma. Mùsá wá júwe fún wa pọ́lọ́wọ́ ọba mi ni ọba tó dá sánmà àtìlẹ̀ àti ń bẹ láàrin sánmà àtìlẹ̀. In kuntum muqinin. Tó bá jẹ́ pé ǹjẹ́ fẹ́ gbà ní yóò kọ́là. Qala liman hawlahu. Ìjọba sọ fún àwọn tó wà ní sọ̀ráńdìsì rẹ̀ pé ẹ̀gbọ́n ti ń wí. Ala tasmi'u qala rabbukum wa rabbu aba'il awwalin. Tó mú mi lọ́bẹ̀ ní Mádì. Hadil wà ní Mádì nítorí kọjá àti tí ń tẹ̀lé lọ́wọ́. Làwọn àfáàfin wa sọ yí pé àsìkò kánbẹ nínú ìmọ̀ tí wọ́n ń pè ní asiru. Al-asiru al-jahili. Asiru al-jahiliya. Àwọn àgbà tójú dúdú. يقول العلماء أن هذا العصر الجاهلي ليس فيه ثقافة. Àwọn àsìkò tójú dúdú tí ò sí control kò sófin. بل هو عصر الغباوة. Kò sí ìjánu òfin ò sí ìjánu ò sí ọkàn ṣe ń tọ́ bá wù ní àsìkò tójú dúdú nìyẹn. Àwọn èèyàn náà ti lọ kọjá láyé wọ́n ṣe wọ́n sì jẹgbé bó ṣe lónìí ó kù sẹ́wọ̀n. Mádì nìyẹn ò ṣeun. Àwọn nǹkan tí máa ṣẹlẹ̀ ń gbà náà. Asiru ilé gabawa. Gabawa òmùgọ̀ kéèyàn olùkó bí wọ́n bá sọ̀rọ̀ wọ́n sọ tokotoko ni àti gabawa. Asiru ilé gababi. Asiru ilé gababi àsìkò tí ìbínú máa ń gun àwọn ọlá ìbínú agaláṣẹ ẹni tí ń pèpè náà ìbínú lè gun irú àsìkò bẹ́ẹ̀ àbí ká jẹ́ yẹn ń pa ká tẹ̀yàn mọ́lẹ̀. Kàlàlà ẹ̀jẹ̀ àlàní àhàdùn àlẹ́yìnà àfànàjì àlẹ́fọ̀ kọjá lílì jà ìlínà jí àlẹ́fọ̀ kọjá lílì jà ìlínà. Àsìkò yẹn tó dúdú òun ló máa kọrin jà ìlí kan kọrin. Kàlà ẹ̀jẹ̀ àlàní àhàdùn àlẹ́yìnà. Ó ní ẹ má torí gbójú yín dúdú. Aláìmọ̀kan ni ẹ má tayọ àlàlé wa lérí o. Fanaji ala. Fanaji ala. Fọkànjá halili jà ìlínà. Fanaji ala fọkànjá halili jà ìlínà. Òun sọ ń wọ̀n ó ní tẹ́ ẹ bá tayọ àlà bẹ́ẹ̀ sórí ìta àràtà wo ṣe yọ kọjá ń tẹ̀sí. Ó ń tẹ́ wa pé ẹ tayọ àlà gé wa lọ́wọ́ ni àwọn ọbẹ̀ orí yín ni. Gbogbo tí ń sọ ńjọ́ náà ń ojú dúdú ni ó ti gbà bí àṣẹ rẹ̀ ló ń bọ̀ bẹ́ẹ̀ rí yẹn wọ́n bẹ̀ tiẹ̀ náà. Ibi inú ń bí ọ. Àsìrò laysa fihi al-adala. Àsìrò laysa fihi adala. Àsìkò tọ́já pé laysa fihi adala kò sí dédé Ànábì Muhammad. Ó ní náà sọ́ọ́lẹ̀ tí Jibrilu sọ fóun. Òun ni pé alihadilu filẹ̀gọ́dọ̀ bí pé ọlọ́run ọba rẹ ní kí n wọ́nu ẹ o bínú bá ń bí ọ. alihadilu filẹ̀gọ́dọ̀ bí wà rẹ̀dọ̀. òun bínú ọ̀yọ́nu ni ṣe déédé má torí pé inú ń bí ọ kọ́ wa tayọ àlà pé tọ́ ọba ti tayọ àlà kò sádìlú mbẹ́. Lọ́lọ́run fi sọ yí pé kódà bẹ́ẹ̀ bá díẹ̀ bá jẹ̀bi ikú tẹ́ bá pa ẹ má ṣe ìsìráfù mbẹ́. Látò sí ìfòfin kọ́tì. Náà lọ́ọ̀kan bí tá a dé yìí tọ́lá pẹ́ntàn tírìtì kẹ́pítọ́ pé ọdún yìí sàkọ́fà ilé kéwùsì níbí. Sẹ́rí ẹ dákun tó lọ lọ́hùn o